Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí alára kẹrìnlélógún tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde nínú ẹnu àwa. Ẹ̀yin olólùgbọ́ wa, ẹ ṣé bí ẹ kúkú ṣe ń gbà wá ká lọ ní gbogbo ìgbà, ojú tẹ kúkú fún wa kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa náà kò ní dì. Emmanuel Olúwatómọ̀ Ajíbádé ní orúkọ títí tèmi. Ìròyìn tí mo mú wá fún yín lónìí ni ọlọ́pàá Bauchi mú afurasí olùjínigbé kan, wọ́n sì gba alùpùpù àti fóònù ní ọwọ́ rẹ̀. Ọlọ́pàá ní ìpínlẹ̀ Bauchi ti mú ọkùnrin kan tí wọ́n fura sí pé ó ní ọwọ́ nínú ìjínigbé. Ọkùnrin náà ni Abdulmumini Saki, ẹni ọdún 25. Ó ń gbé ní Ziriyalu Hamlet nítòsí Tubu Village ní Karfi Local Government Area ti ìpínlẹ̀ Bauchi. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe sọ, wọ́n ti ń wá ọkùnrin náà nítorí ẹjọ́ kan tó ní í ṣe pẹ̀lú ìsopọ̀ ìjínigbé. Ọlọ́pàá ní àwọn òṣìṣẹ́ tó wà ní Karfi Police Division ló mú. Wọ́n sọ pé wọ́n gba ìròyìn pàtàkì kan nípa ibi tí afurasí náà wà. Lẹ́yìn tí wọ́n gba ìròyìn náà, àwọn ọlọ́pàá lọ sí ibi tí wọ́n ti rí ọkùnrin náà, wọ́n sì mú un. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ 2 oṣù August ní nǹkan bíi aago 9 alẹ́. Lẹ́yìn tí wọ́n mú Abdulmumini, àwọn ọlọ́pàá ṣàlàyé, wọ́n sì ṣàyẹ̀wò àwọn ohun tí wọ́n bá ní ọwọ́ rẹ̀. Nínú àwọn ohun tí wọ́n gbà ní alùpùpù kan àti fóònù alágbèéká kan. Àwọn ọlọ́pàá sọ pé àwọn ohun wọ̀nyí lè jẹ́ apá kan nínú ìwádìí tí wọ́n ń ṣe lórí ọ̀ràn ìjínigbé náà. Wọ́n tún sọ pé ìwádìí ṣì ń lọ láti mọ̀ bóyá àwọn ènìyàn míì wà nínú ọ̀ràn náà. Ọlọ́pàá kò tíì sọ gbogbo ohun tó wà nínú ìwádìí wọn, ṣùgbọ́n wọ́n ní wọ́n máa tẹ̀síwájú láti ṣàwárí òtítọ́. Àwọn aráàlú ní Bauchi ti máa ń bẹ̀rù ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn míì ní àwọn agbègbè kan. Nítorí náà, ìgbésẹ̀ ọlọ́pàá láti mú àwọn ènìyàn tí wọ́n fura sí ọ̀daràn jẹ́ ohun tí ọ̀pọ̀ ènìyàn ń retí. Àwọn amòye nípa ààbò sọ pé ìròyìn láti ọ̀dọ̀ àwọn aráàlú ṣe pàtàkì gan nínú ìjà lòdì sí ìjínigbé. Wọ́n ní àwọn aráàlú gbọ́dọ̀ máa fi ìròyìn tó ṣe pàtàkì fún ọlọ́pàá nígbà tí wọ́n bá rí ohun tí wọ́n fura sí. Ṣùgbọ́n wọ́n tún rọ àwọn ènìyàn pé kí wọ́n máa ṣe gba òfin ní ọwọ́ ara wọn. Wọ́n ní iṣẹ́ ọlọ́pàá ní láti ṣe ìwádìí àti láti mú àwọn afurasí wọ̀nyí. Àwọn ọlọ́pàá náà ti rọ àwọn aráàlú pé kí wọ́n máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. Wọ́n ní ààbò jẹ́ iṣẹ́ gbogbo ènìyàn sì gbọ́dọ̀ kópa nínú rẹ̀. Ní báyìí, Abdulmumini Saki wà ní àhámọ́ àwọn ọlọ́pàá níbi tí ìwádìí ti ń lọ. Àwọn ọlọ́pàá fẹ́ mọ àwọn ènìyàn míì tó lè ní ọwọ́ nínú ẹ̀sùn náà àti bí ọ̀rọ̀ ìjínigbé náà ṣe wáyé. Wọ́n tún fẹ́ mọ bóyá àwọn ohun tí wọ́n gbà lọ́wọ́ afurasí náà ní í ṣe pẹ̀lú ọ̀ràn tí wọ́n ń ṣe ìwádìí rẹ̀. Àwọn aráàlú sì ń retí pé ìwádìí náà yóò yára parí kí àwọn tó bá ní ẹ̀bi lè dojúkọ òfin. Ní ìparí, àwọn ọlọ́pàá ti mú afurasí olùjínigbé kan, wọ́n sì ti gba alùpùpù àti fóònù kan ní ọwọ́ rẹ̀. Ìwádìí sì ń bá a lọ láti mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ àti àwọn ènìyàn míì tó lè ní ọwọ́ nínú ọ̀ràn náà. Ẹ ṣé, báyìí ni àrìmọ fún orí ìròyìn títí èní. Ìkànnì Jígí alára kẹrìnlélógún, bàbá gbogbo.